ẹnìkan kan arrest mi o èmi ò dẹ̀ ṣe nǹkan kan téèyàn kan lè fi arrest mi nǹkan bá fi máa arrest mi àwọn tí wọ́n máa kó lọ́yọ̀ọ́ máa pọ̀ torí pé gbogbo táwọn ń ṣe èmi ò ṣe ìkọ́kọ́ tí wọ́n ń kọ ìyàkuyà tí wọ́n yà ìgbékúgbé tán gbé jáde èmi ò gbé kankan jáde ńbẹ̀ ẹni ọ̀ nǹkan kan tí mo ní ọ̀fẹ́ òun náà ni wípé kọ́mọ ẹrú kọ́mọ sọ̀kò sórí àpèrè Oòduà ẹnu nǹkan kan tí mo ní ọ̀fẹ́ ni pé kí àpapọ̀ Fúlàní àbí ọmọ Fúlàní àbí ọmọ Bàrùbá tí ọmọ náà lé mọ́ kọ́mọ tàbùkù orírun káàrọ̀ òjíire insisted that he did not authorize any letter authorizing rotational chairmanship among Obas. Gbogbo ọ̀rọ̀ tó bá ń ti Ọ̀yọ́ jáde kì í ṣe ọ̀rọ̀ téèyàn lè kàkún dandan kì í sọ̀rọ̀ téèyàn lè kàkún rárá. Lágbára Ọlọ́run nípa pé gómìnà Ṣèyí Mákindé fẹ́ fi alága Ọ̀jà tuntun jẹ nínú oṣù kejì á sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́la. Ìròyìn tí wọ́n ń gbèyàn lẹ́sẹ̀ ní ìròyìn òtítọ́ àti ìròyìn òdodo everybody ti mọ̀ pé tó bá tọ̀yọ́ wá nìsín irú àti ẹ̀tàn ni. If Nigeria take law serious, this guy should have been arrested by now. He keep abusing Alaafin every day. So èmi àti madam tí wọ́n pè ní Títílayọ̀ òun ni wọ́n tó wá arágbá báyìí o ilé ìpọ́ o. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbẹ̀lẹ̀tù ọmọdé làwọ̀. sẹ́yìn náà ti gbọ́ wípé àwọn DSS wá gbé Awikoko nílé o pẹ̀lú arábìnrin kan tí wọ́n ń pè ní madam Títílayọ̀. fọ́nrán yìí òun náà ni àwọn ọmọ Ọ̀yọ́ fi sí ojú ayélujára wọn nínú ojú ayélujára èyí tí wọ́n ń pè ní aṣíwájú ọmọ Yorùbá níbi tí wọ́n tún ti fi kinní ọ̀hún sójú ayélujára wípé ìgbìmọ̀ lọ́balọ́ba ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣetán o láti yí ipò àwọn lọ́balọ́ba padà pàápàá jùlọ ẹni tó jẹ́ aṣíwájú àwọn lọ́balọ́ba fún ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn ọba Ọ̀nìrìṣà tí gbogbo èèyàn mọ̀ sí ìyẹn Ọ̀ọ̀ni Ògúnwùsì òun náà ni olórí àwọn abẹnugan ní ilé ìgbìmọ̀ asòfin ti wá jáde gbayagbaya láti sọ wípé irọ́ ni wọ́n ń pa o ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Adéwálé Ẹgbẹ́dòkun ọmọ ti jáde wípé àwọn ọmọ Ọ̀yọ́ ń parọ́ ni o Awikoko ti wá jáde lórí àwọn ètò rẹ̀ bí gbogbo ohun tó bá ń jáde láti ìlú Ọ̀yọ́ pàápàá àwọn ìròyìn wọn tó ń jáde lórí ayélujára wípé irọ́ gbà ní gbogbo ẹ̀ níbi tí wọ́n ti sọ wípé àwọn DSS ti wá mú òun nílé o wípé òun sì wà ní kólú ọlọ́pàá Awikoko ti wá jáde wípé ẹnìkan ò mọ òun o wípé kókókó lárọ́ tá lé òun wà nílé òun tóun jàmàlà wípé gbogbo ohun tóun ṣe lórí ayélujára kì í ṣe fún ibi bí kò sí wípé ohun tóun ò fẹ́ ni pé òun ò lè gbà kí àwọn ọmọ Bàrùbá àbí àwọn ọmọ Ọ̀yọ́ kan tí wọ́n máa sọ̀rọ̀ àìdá ìyẹn ò ní sílẹ̀ Oòduà tàbí sápèrè òní ó lóun ò ní gbà o ọ̀wá ni ẹ kú ojú lọ́nà o òun ò sì kìíní kan báyìí níwọ̀n bí ẹni tó jẹ́ alágbà Ọ̀já tó nílẹ̀ tí àwọn Ọ̀yọ́ wà wípé bí ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe fẹ́ já ewé lé lórí láti máa gbàdé òun ò sọ kìíní ọ̀hún ibi tílẹ̀ wọn dé káwọn Ọ̀yọ́ lè mọ ibi tán wà ẹ wo wíníwíní wà nú ọ̀rọ̀ ọ̀hún èyí tí Awikoko sọ nínú fọ́nrán tí wọ́n fi hàn wáyé láti bẹ̀rẹ̀ títí dé parí ni o ó sọ̀rọ̀ nípa Ààrẹ Òpìtàn náà nípa bí ó ṣe jẹ́ ká mọ̀ wípé igbá àtàwọn náà lọ́ba wọn gbé o òun náà nílùú fi ń dàrú Ààrẹ Òpìtàn tó jẹ́ tìlẹ̀ Ìbàdàn ó mọ̀ ṣàlàyé kinní ọ̀hún wípé ìlú ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí í dàrú ni o àfi tí wọ́n bá yanjú kinní ọ̀hún nítorí pé igbá àtàwọn náà lọ́ba wọn gbé o tọ̀ bó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá abẹ́kí lólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ à ń bẹ̀ yín ni ẹ tẹ̀ sójú ẹ̀ ẹ̀já bá yín dọ̀rẹ́ kẹ́yìn náà ó sì bá wa dọ̀rẹ́ ẹ̀ wá mú gbàgbé láì tí aago pélébé tí ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ̀já ṣí àìtò ọ̀hún ẹ̀já pè kálẹ̀ ẹ̀já máa bí tó ọ̀hún bọ̀. àwọn ọ̀tá lọ síwájú náà ni wọ́n ń pín ròyìn ọ̀hún káàkiri wípé wọ́n arrest mi àwọn ni wọ́n hùwà jàǹdùkú náà Ọ̀yọ́ ló kọ́kọ́ hùwà jàǹdùkú rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní sọ̀rọ̀ lórí Ilé-Ifẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní sọ̀rọ̀ lórí Ọ̀yọ́ ṣùgbọ́n àwọn méjèèjì ló gbé lérí jù òun ti mú pa èmi ti mú pa òun mú pa Ọ̀yọ́ èmi mú pa Ilé-Ifẹ̀ òun yan bàbá Aláàfin èmi yan bàbá Ọọ̀ni so ó ti pín sí méjì already. Now breaking news Ilé-Ifẹ̀ bloggers Awikoko and Títílayọ̀ were taken into custody today at 3:34 p.m. by DSS. They face allegations of cyber harassment, stalking, cyber terrorism, bullying and harassment, as well as charges related to AI and fabricated precedent crimes. Now, èmi àti madam Títílayọ̀ ni wọ́n fi ojú di ẹ̀sùn eléyìí kàn. Ṣùgbọ́n tó jẹ́ aládùn ara mi tó mú mi wà fulfilled ni pé ní péèjì wọn gangan náà ìpè ọjọ́ mo lè òye. Àwọn ọmọ káàárọ̀ òjìrè wọ́n lépè ni pé ní tí Awikoko àti Títílayọ̀ tẹ́ wí bá fi wà láti mọ́lé ó yẹ kí wọ́n ti pa ẹ̀yìn dànù ìwọ tó post kìíní yìí because guy kan náà ń bẹ láàrin wọn tó pèrè lákìkaka òun ló post eléyìí Adédayọ̀ ló máa orchestrate ẹ̀ Akíkaka Ajíṣebí Ọ̀yọ́ àti Ọ̀yọ́ Empire Legacy àwọn ni wọ́n máa náà jọ ń pín káàkiri
àkọ́kọ́ mo mọ̀ wípé ẹ̀yin olólùfẹ́ mi mọ̀ pé kọ̀sẹ́ tó mú mi n ò sì arrest mi ṣùgbọ́n mo tó láǹfààní àti sọ wípé mi ò ṣe ẹ̀ṣẹ̀ tẹ́nì kankan fi lè arrest mi àbí tẹ́yàn kankan fi lè dúnkokò mọ́ mi ìtàn là ń sọ ẹni tí ó bá tẹ́ lọ́rùn kó lọ yẹ ìwé ìtàn wò wọ́n máa ń pèèyàn ló fura ìrà ẹ̀ kó pa fún ẹ̀ mọ́ do you know pé láti ìgbà tí wọ́n ti yan alága àgbìmọ̀ lọ́balọ́ba lọ́yọ́ ti ń dẹ́yẹ sí Ìbàdàn lọ́yọ́ ti ń dẹ́yẹ sí bàbá wa Adéwọ̀lú Ládọjà oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń gbà ayẹyẹ 50 ọdún tí wọ́n dá ìpínlẹ̀ Ọ̀yọ́ sílẹ̀ ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Oǹdó tí wọ́n ṣe ń lu Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ ọba ló pèsè síbẹ̀ Aláàfin Ọ̀yọ́ lọ lóòótọ́ bàbá Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ náà lọ ntọ́fà tí kìíní òfin lọ tí kejì òfin lọ àmọ́ o ṣùgbọ́n Ọ̀yọ́ nìkan làtẹ̀jáde ti jáde àtẹ̀jáde ìbínú wọ́n pèsè píṣọ bàbá Olúbàdàn alága àti àwọn àga rẹ̀ chairman and his chairs pé kí Olúbàdàn nìkan máa dájókòó sórí àga ntẹ́mi wá ní láti sọ fún ọ ni pé ìbànújẹ́ ni kò túlù bí pásítọ̀ bá jáde láyé lọ́jọ́ sátidé àwáyàn ní ọgbẹ̀nu ọmọ ìjọ ọjọ́ Sunday then àwọn Ìbàdàn ń ṣàjọyọ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ wọ̀lú àgbébọ̀ adìẹ ń jó ó ń yọ̀ àwa ní ká béèrè lọ́wọ́ ẹ̀ wípé sọ ti gbọ́ nínú ìtàn wípé èèyàn ní kọ̀lọ̀kọ̀lọ̀ ń pa á jẹ bí ìbá sadìẹ kí wá ní mójú ẹ̀ wá wọ́n sọ̀rọ̀ nípa Ìbàdàn state inú Ọ̀yọ́ ń dùn pé kí Ìbàdàn tiẹ̀ máa lọ now àwọn ìlú wo ni ó kù pẹ̀lú Ìbàdàn àbí àwọn ìlú wo ni ó kù pẹ̀lú Ọ̀yọ́ yóò kù Ògbómọ̀ṣọ́ pẹ̀lú Ọ̀yọ́ yóò kù Òkè Ògùn pẹ̀lú Ọ̀yọ́ sáwọn àtògbómọ̀ṣọ́ ló ní jọ dragẹ̀ ṣé wọ́n gbé state sí Ọ̀yọ́ kí wọ́n gbé capital náà sọ́yọ́ because kò tí ì yé mi lóòótọ́ wọ́n mọ̀ fún wọn ní allocation láti federal ṣé lè yun nìkan náà fi mọ gbọ́ bùkátà lù ok socialist bay tó bá rí bẹ́ẹ̀ now pápápá ni mo fẹ́ fi ṣe ìròyìn kan ló ń lọ káàkiri tó jẹ́ káwọn èèyàn máa pè mí béèrè lọ́wọ́ mi pé bó ló ṣe jẹ́ àwọn ọ̀tá lọ síwájú náà ni wọ́n ń pín ròyìn ọ̀hún káàkiri wípé wọ́n arrest mi so now wọ́n ń pín ìròyìn ọ̀hún káàkiri pé ìyá àti bàbá àwọn wà ní akóló DSS pé mọ́mí àti dádì àwọn wà ní custody DSS mi ò ní tẹ̀ láti sọ̀rọ̀ nípa ìtẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn ni wọn ò jẹ́ ń sinmi wọ́n ní àfi dandan kí n jáde because mo ti lọ sí Ìbàdàn látàárọ̀ mo ẹ̀sẹ̀ ń padà dé ni ó sì fẹ́ rẹ̀ mí díẹ̀ ṣùgbọ́n mo wá wò pé òpin ní sọlá àti pàápàá ìfẹ́ mi làwọn èèyàn wọ̀nyí ní kì í ṣe èèyàn kan kì í ṣe èèyàn méjì kì í ṣe èèyàn mẹ́ta kì í ṣe èèyàn mẹ́rin tí wọ́n sọ bẹ́ẹ̀ tó mo wá wò pé èyí ní kádé forí bíbẹ́ sí ìkọ̀sọ́ba tí mò ń jẹ so ìfẹ́ làwọn èèyàn yìí ní ó yẹ kémi náà reciprocate ìdí pàtàkì nu tí mo fi ní ó yẹ kí n jáde láti sọ̀rọ̀ so now Yorùbá lọ sọ̀rọ̀ kan wọ́n ní ara àjálẹ̀ yín wà ẹni tá a bá bájà tí ọba lè dá ni mo lè gé ni jẹ Ọ̀yọ́ ò nítàn tí wọ́n fi gbé ìjà tí wọ́n dálẹ̀ yìí lẹ́sẹ̀ àti ẹ bá dẹ̀ gbọ́ mi lọ́pọ̀lọpọ̀ gbà mo sọ wípé ìtàn yìí ò lè gbé Ọ̀yọ́ so kò lè gbé wọn kò lè gbé Ọ̀yọ́ rárá with that wọ́n á náà fi resort sí insult náà fi ṣe AI video AI picture láti tàbùkù Ọọ̀ni láti tàbùkù bàbá wọn lọ́wọ́ láti tàbùkù bàbá wọn ọba Gándì ọba Ògbómọ̀ṣọ́ láti tàbùkù bàbá wọn Olúbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti bí ọjọ́ bíi mẹ́ta kan làwọn blogger Ọ̀yọ́ tàbí ọmọ Ọ̀yọ́ ni wọ́n ti ń paste picture mi here and there lórí page wọn pẹ̀lú oríṣiríṣi title àti topic so wọ́n pè mí lórúkọ tí ìyá àti bàbá ò sọ mí ṣùgbọ́n bóyá torí pé mi ò mind bóyá torí pé mo mọrú wọn bóyá torí pé ó wà well expected ni ò jẹ́ kó nítumọ̀ sí mi now pápápá ni mo fẹ́ sọ̀rọ̀ mi o pápápá ni bọ̀ mò ń bọ̀ pápápá so now so èmi àti madam tí wọ́n ń pè ní Títílayọ̀ ò ní wọ́n tó wá rágbá báyìí o ilé ipò o so wọ́n kọ́kọ́ ntí
Ọ̀yọ́ Empire Diary ntọ́ ọkọ̀ post lélẹ́yìí. If Nigeria take law serious, ó gbé picture mi ló kọ àpilẹ̀ ló kọ nǹkan sí o. If Nigeria take law serious, this guy should have been arrested by now. He keep abusing Alaafin every day. Mo dẹ̀ ti béèrè wípé kí wọ́n jọ̀ kan bá mú bí tí mo ti bú bàbá wa Alaafin Ọ̀wọ̀ Adé jáde títí dòní ẹnìkan kò tí ì rí nǹkan kan mú jáde. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n sọ wípé mò ń bú Alaafin mò ń bú Alaafin mò ń bú Alaafin mò ń bú Alaafin. Mo wá ń béèrè pé abojú mo fi bú Alaafin ni àbá bímú. Àwọn t'Alaafin Ọ̀wọ̀ Adé tara wọn jáde ni mò ń bú ni àbí ta gangan ni ẹnìkan kò rí nǹkan kan mú jáde. So lẹ́yìn ẹ̀ Ọ̀yọ́ Empire Diary ó pèsè picture èmi àti ọmọọba Moses Ọláfárẹ́ ẹni tó jẹ́ media assistant ti Ọọ̀ni. Wọ́n kọ this is Awikoko and Moses, both are olórí burúkú. Mo ti ẹ̀ jẹ́ kí bàbá àti ìyá wọn olórí burúkú. Both are olórí burúkú. This Moses is Abore social media manager. He is the one sponsoring Awikoko. Plan to arrest them is ongoing. Ọ̀dà tí plan to arrest us ti bá ongoing. Kí wàá làbùrọ̀ tún máa parọ́ níta wípé wọ́n ti arrest bàbá wọn. Ọ̀dà this same Ọ̀yọ́ Empire Diary. Only if you follow me, not to learn, but to advise me, e no go better for you. Go and advise Awikoko and Ologundudu. So now, nínú eléyìí tí wọ́n ń pín káàkiri táwọn èèyàn ń rí tí wọ́n fi ń pè mí òun náà lélẹ̀ breaking news. Victor Adédayọ̀ ló pòsí ẹ o. Ìròyìn míì tó jáde látọ̀dọ̀ àwọn bad element yìí òun náà ní eléyìí tí olórí burúkú ọmọ àdánù tí wọ́n ń pè ní Adédayọ̀ Victor yẹn tó gbé jáde. Tó ní breaking news. The lawmakers in Osun State have just approved a bill for the rotation of the Osun State Council of Traditional Rulers. The bill will take effect next month with the Owa Obokun of Ijesha land serving as the new chair for 2 years. Congratulations to Kábíyèsí. N tí máa ń báyàn lọ́kàn jẹ́ fún wọn ni pé àwọn ò rí ìròyìn gidi gbé jáde. Welcome to my fans, Mr. Olufunso. God bless you. Wọ́n ti darapọ̀ mọ́ subscription, wọ́n ti subscribe. So, the Speaker of the Osun State House of Assembly, Adewale Egbedun, has dismissed a letter. God bless you, Mr. Olufunso, another sticker. Mi ní wáyé tí lágbára Ọlọ́run. The Speaker of the Osun State House of Assembly, Adewale Egbedun, has dismissed a letter said to be awaiting approval of the lawmakers authorizing rotational chairmanship for the Osun Council of Obas. This was contained in a statement signed and released by the Chief Press Secretary to the Speaker, Olamide Tiamiyu. So, this was contained in a statement signed and released by the Chief Press Secretary to the Speaker, Olamide Tiamiyu, obtained by our correspondent in Osogbo on Monday. Egbedun said a Facebook account with the name Asiwaju Omo Yoruba has said the Assembly had received a letter concerning the rotation of chairmanship among traditional rulers in Osun State. The lawmaker who said office of the Speaker of the Osun State House of Assembly unequivocally dismisses as false and misleading the publication circulated by pseudo Facebook page operating under the name Asiwaju Omo Yoruba, insisted that he did not authorize any letter authorizing rotational chairmanship among Obas. The inauguration, which took place at the House of Chiefs Hall, State Secretariat Ibadan, saw the Olubadan of Ibadan, Oba Rashidi Ladoja Arus Abdi First, emerged as the inaugural chairman of the council for a 2-year term. However, the Alaafin Oyo, Oba Akim Owade, one of the foremost monarchs in the state, was conspicuously absent from the event. The inauguration followed the passage of the Oyo State Council of Obas and Chiefs Further Amendment Bill 2025 by the Oyo State House of Assembly, a move aimed at strengthening traditional institutions in the state. So, chairmanship among traditional rulers in Osun State. The lawmaker who said, okay, authorizing rotational chairmanship among Osun Obas. He said, and I quote, at no time did the Speaker, Right Honorable Adewale Olumide Egbedun, received or authorized any letter concerning the rotation of chairmanship among traditional rulers in Osun State, nor was any such matter presented or contemplated before the House or its Committee on Chieftaincy Matter.
The claim is entirely fabricated and does not reflect the legislative activities or records of the assembly. This Facebook page is clearly engaged in deliberate mischief, spreading unfounded information with the intent to mislead the public, provoke unnecessary tension, and undermine the credibility of the Osun State House of Assembly. Egbedun said. He said it was irresponsible to circulate a post that attempted to exploit sensitive traditional and cultural issues for ulterior motives, noting that, and I quote, the Speaker strongly condemns this conduct and reiterates that the Assembly conduct its affairs strictly in line with constitutional provision and established legislative procedures. He urged members of the public, particularly Osun people, to disregard the publication in its entirety, saying, and I quote, only statements issued through the official and verified channels of the Osun State House of Assembly should be considered authentic. Clarification by the Osun Assembly came at a time when the dust raised by the inauguration of the reconstituted Oyo State Council of Obas, which introduced rotational chairmanship, was yet to settle. The newspaper reported on January 15 that Governor Seyi Makinde inaugurated a new Oyo State Council of Obas and Chiefs in Ibadan, with the chairmanship set to rotate among 3 leading traditional rulers in the state. Ntẹ́lẹ̀ ìtumọ̀ sí ni wípé àwọn ọmọ àlè tí wọ́n kóra wọn jọ síbẹ̀ wọn nǹkan ẹyọ kan tí àwọn mọ̀ ní ìdàlúrú torí pé ìran baba ńlá baba wọn jàǹdùkú ni wọ́n ń ṣe so tó dẹ̀ hàn jàǹdùkú ni ìran baba ńlá baba wọn kájálé onílé bo tẹni lẹ́yìn kágbà lọ́wọ́ mẹ́rin àgbà lọ́wọ́ mẹ́rin baálẹ̀ jòǹtolo ìjàngbọ̀n làwọn mọ̀ ń fà sùmọ̀mí làwọn mọ̀ ń gbé ìdàlúrú làwọn mọ̀ ń ṣe kán kógun jọmọ ẹgbẹ́ wọn kán kógun ja ẹbí wọn kán kógun jara wọn òun náà nìkan ni wọ́n mọ̀ nípa rẹ̀ so jàǹdùkú táwọn náà lè ṣe nítorí social media so kí ni yóò túmọ̀ sí ni pé gbogbo ọ̀rọ̀ tó bá ń ti Ọ̀yọ́ jáde kì í ṣe ọ̀rọ̀ téèyàn lè kà kún dandan kì í sọ̀rọ̀ téèyàn lè kà kún rárá and gbogbo eléyìí tí wọ́n ṣe yìí kò dín nǹkan kan lọ́wọ́ kò dá nǹkan kan dúró kò affect nǹkan kan rárá so ó ní mo ní kí n wá bẹ́yìn olólùfẹ́ Àkàndá Awikoko kí n sì wá sọ fún pé ẹnìkan kan arrest èmi ò dẹ̀ ṣe nǹkan kan téèyàn kan lè fi arrest mi nítorí bá fi máa arrest mi àwọn tí wọ́n máa kó lọ́yọ̀ọ́ máa pọ̀ torí pé gbogbo táwọn ń ṣe èmi ò ṣe ìkọ̀kọ̀ tí wọ́n ń kọ ìyàkuyà tí wọ́n ń yà ìgbékúgbé tán gbé jáde èmi ò gbé kankan jáde ńbẹ̀ kò dẹ̀ síbi tí mo ti direct ọ̀rọ̀ mi sí èèyàn kan pàtó tàbí tí mo ti bú èèyàn kan ń pèèyàn ló kọ kankan torí mo mọ̀ pé òfin ń bẹ iná òfin sì ní kò mójú ẹni ọ́ dáhùn ìdá òfin rèé kò mójú ẹni tọ́pọ̀n so jẹ́jẹ́ mi ni mo ń lọ ọmọlúàbí ni mí mo sì ń ṣèṣe ọmọlúàbí mo ń wo ọmọlúàbí mo ń rìnrìn ọmọlúàbí ẹni ọ̀ nǹkan kan tí mo ní ọ̀fẹ́ òun náà ni wípé kọ́mọ ẹrú kọ́mọ sọ̀kò sórí àpèrè Oòduà ẹnu nǹkan kan tí mo ní ọ̀fẹ́ ni pé kí àpapọ̀ Fúlàní àbí ọmọ Fúlàní àbí ọmọ Bàrùbá tí ọmọ náà lé mọ́ kọ́mọ tàbùkù orírun ran káàrọ̀ òjíire torí pé onílù lónílé onílù lónílù onílẹ̀ lónílẹ̀ kò wá sí ọmọ onílù tó máa fẹ́ kí lu òun ó tú bí ilé tí wọ́n bá tú tọ́jẹ́ pé àjèjì ni wọ́n bí tí wọ́n wà àtìkú wọn wá ṣe now ó ní wípé bẹ́ẹ̀ èèyàn bá fẹ́ gbé ìròyìn jáde ìròyìn tí wọ́n ń gbèyàn lẹ́sẹ̀ ní ìròyìn òtítọ́ àti ìròyìn òdodo everybody ti mọ̀ pé tó bá tọ̀yọ́ wá nìsín irọ́ àti ẹ̀tàn ni because wọn ò rí nǹkan gidi sọ wọn ò lóòótọ́ kankan lẹ́nu now wọ́n sẹ́ndì kiri ọ̀hún sí mi but nígbà tẹ́mi ti mọ̀ pé rọ ni mi kò kàn wù mí láti dá sí i ṣùgbọ́n láti Ọ̀ṣun gangan fúnra lára wọn ẹni tó jẹ́ abẹnugan lè gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n dáhùn fúnra wọn wọ́n dismiss ẹ̀ now olórí burúkú ọmọ tó ń gbé ilé ìrìn náà jáde aṣíwájú ọmọ Yorùbá àwọn ọmọ Ọ̀yọ́ ni now the Osun State dismisses letter removing Ooni as Obas Council permanent chairman torí pé àti rí pé olórí burúkú wọn wẹ̀ ní kúnra ni ìgbà tí ìtàn adìẹ ti di pínpín lọ́yọ́ state ní wàhálà lé ayé Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ ìtàn adìẹ di pínpín láàrin Olúbàdàn Aláàfin Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n àmọ́ wípé Aláàfin ò ní àtẹ́ǹdì agbọ̀nrín tó sòpa ní ìdùnnú alápàtà ìdùnnú ọdẹ ni màálù tó yọ kí ìdùnnú alápàtà ni yọ wà láàrin bàbá Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wọ́n rò tẹ̀tẹ̀ láàrin ara wọn tí Ìbàdàn state yóò fi wáyé tí Ìbàdàn state bá wáyé Aláàfin tó padà sí lókà náà kò jù bá náà lọ Aláàfin padà sí lókà kò sí ìyẹ ọmọ Ọ̀yọ́ kankan nísìnyí ó dìgbà tí kìnìyẹ bá ṣẹlẹ̀ kán tó wá understand nǹkan tí mò ń sọ
lágbára Ọlọ́run nípa pé gómìnà Ṣèyí Mákindé fẹ́ fi alágọ̀ ọ̀já tuntun jẹ nínú oṣù kejì á sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́la pẹ̀lú ògo Ọlọ́run kọ́lọ́run bá nínú àánú ẹ̀ kọ́kọ́ dá wa síná kó jí wa sí mọ́lẹ̀ àlàyé torí pé a gbọ́dọ̀ mọ sọ pé báyìí ni mo ṣe lọ́la òní nìkan la lè sọ nípa rẹ̀ ṣùgbọ́n tọ́lọ́run bá dá wa sí tó sì kàwá má wà lẹ̀ àyè ọkàn tá a láǹfààní àti sọ̀rọ̀ lọ́la á sọ̀rọ̀ nípa rẹ̀ kí ni tá a fẹ́ sọ nípa rẹ̀ àwọn kan sọ wípé ìsàlẹ̀ Ọ̀yọ́ nìkan nílé àgọ́ ọ̀já pé àwọn ibi tó kù Ọlọ́yọ̀ ló ní so á sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́la lágbára Ọlọ́run. alágọ̀ ọ̀já yóò gbalẹ̀ wọn ìran alọ́ni lọ́wọ́ gbà bẹ́ẹ̀ ni ọlọ́tí aláìlójútì ẹ̀dá bí wọ́n ṣe rí nu bandit and terror ni baba ńlá honestly bí wọ́n ṣe jẹ́ nu lágbára Ọlọ́run á sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́la nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa àgọ́ ọ̀já ẹ fẹ́ ra sticker fún mi ẹ sì lè ra fún mi bí n bá parí program náà ẹ sì lè ra fún mi kí n déètì òní nù ní 28 ọ̀la 29 ọ̀tún la 30 ìjọba òní oṣù ọ̀parí mbọ́ oṣù ọ̀parí ní Saudi àbí so Sunday ní ọjọ́ kìíní alright kọ́lọ̀ wọn dá wa sí àánú Olódùmarè nífẹ̀ẹ́ nìkan kan sílẹ̀ inú ilé onílé wa tọ̀nù nínú àwa wọlé ẹnì kan kọ́ wa arrest mi o mi ò ṣe nǹkan kan tó fi máa arrest mi o pẹ̀lú ògo Ọlọ́run base film God bless you mo rọ́wọ́ yín o mo rí sticker tẹ́ra fún mi o nínú kan tán kẹ́ tó rí kan lágbára Ọlọ́run ẹ jẹ́ n dúró kí n gba sticker díẹ̀ sí ṣé kí n dúró kí n gba sticker díẹ̀ sí ìṣẹ́jú kan 1 minute ẹnìkan béèrè lọ́wọ́ mi lónìí pé ọ̀rọ̀ láàrin wa gbogbo tó ń ṣẹlẹ̀ lórí ìtàkùn ayélujára yìí só lè dáwọ́ dúró só lè dúró àmọ́ á ló lè dúró kò sí nǹkan tí ò ṣe ṣe ṣùgbọ́n ẹni tí ó bá wọn bẹ̀rẹ̀ kí bá wọn parí ẹ̀ kí bá wọn bẹ̀rẹ̀ ọ̀nà tó lè gbà dúró ni pé ohun tí ń ti Ọ̀yọ́ wá ló máa kọ́kọ́ stop torí pé tí ń ti Ọ̀yọ́ wá làwọn respond sí so inú mi dùn pẹ̀lú Madam Títílayọ̀ mi ti ẹ̀ mọ̀ pé orúkọ woman yẹn nìyẹn but máa rí post wọn very very wonderful indeed very very wonderful a woman so máa rí post wọn mo máa appreciate wọn mi bá wọn sọ̀rọ̀ rí àjọ sọ̀rọ̀ rí but mo ṣáà máa ń rí iṣẹ́ gidi tí wọ́n ń ṣe mo dẹ̀ mọ̀ wípé obìnrin takuntakun ni wọ́n so ó túmọ̀ sí wípé woman yìí hit wọn níbìkan Awikoko hit wọn níbìkan ọ̀rọ̀ yẹn wá ń dùn wọ́n láwọn ibìkan dóò gbogbo nǹkan tí wọ́n ń ṣe àwọn ò bínú sí kí wá tún ní fake news gbígbé jáde ẹ̀ ń plan láti arrest ta ni ṣé wọ́n yí arrest eku àbí wọ́n ti ń arrest eku ni wọ́n yí arrest eku bí àṣàbúrò mi kan alọ́gà ọlọ́pàá ìmẹ́ku so because béèyàn bá rìnrìn àwàsà wọn yìí fi kúrọ̀ lọ mi ò wà tẹ́nìyàn kó fi arrest mi jalè mi gbọmọsowó mi dófàdíyá mi lu jìbìtì mi lu yán jìbìtì so jẹ́jẹ́ mi ni mò ń lọ so kò jù bá ń lọ o ok kò sẹ́ni tó fẹ́ pè mí àbí ok wife of Alaafin wọn níyàwó Alaafin fi yàn joyè ilé ìyún làwọn èèyàn tó ń gbé káàkiri lónìí ẹ wo mi tí mọ̀ bóyá á sọ̀rọ̀ ń pa rẹ̀ á sọ̀rọ̀ ń pa ẹ̀ ẹ mọ̀ wọ̀rí á sọ̀rọ̀ ń pa ẹ̀ àwọn èèyàn sọ pé kò bá tradition wa lọ nǹkan kan because ìyàwó Alaafin nìkan ló wà ní palace lóòótọ́ mo dẹ̀ ráwọn bàbá àgbàlagbà mẹ́ta tán dọ̀bálẹ̀ síwájú ẹ̀ ìyàwó Alaafin dẹ̀ kúlẹ̀ kẹ̀ dání yóò kúlẹ̀ kẹ̀ sí wọn lọ́rùn wọ́n fẹ́ fi hàn joyè kí ai bó picture wà lọ́wọ́ mi mo ti download ẹ̀ so làwọn ọmọ Ọ̀yọ́ ṣe àsọfín pájí ṣe bí Ọ̀yọ́ láàrí wọn wá ní eléyìí ó sì tún dá o so àwọn tó bá fi joyè ní ìsìnkí làwọn máa sọ tí wọ́n sọ pé Alaafin náà lọ fáwọn joyè àbí ayaba àbólórí lọ fi wọ́n joyè olórí ló fi ń joyè oyè yín ò ní wait wọ́n fi jolúwo ok wọ́n fi jọ olúwo tó náà gbádélé ìyàwó ẹ̀ lórí channel 10 ó gbádé wọ̀gbẹ́ ọmọ Canada gbádé wọgbó ìbẹ́ni tó bá mọ ìwúrà lèèyàn tà fún ẹni tí ò bá mọ ìwúrà yìí tà fún bí òrùka wúrà ní mú ẹlẹ́dẹ̀ ni ńgbà tá a fò ká góòdì sí mú ẹlẹ́dẹ̀ ìjẹ́ wa ṣé kò wá ní fi tú ẹ̀rọ̀fọ̀ yóò fi tú ńgbà ọjọ́ pé ẹlẹ́dẹ̀ ò lè ṣe kọ́ mọ́ pàfọ́ so àwa mọ tí wọ́n ti sáré kọ́ olórí náà o because àwọn olórí náà táwọn náà bá ṣe bẹ́ẹ̀ yẹn máa gbowó fún wọn lọ́dọ̀ àwọn tó fẹ́ joyè bóyá ayaba náà búrókì ni olórí náà búrókì nù wọ́n fẹ́ gbowó díẹ̀ fún wọn àbóyá nǹkan tí mo sọ iná dẹ̀ sí máa sọ pé mò ń bú wọn o ṣé ìbú ni pé olórí búrókì olórí fẹ́ gbowó oyè
pé kábíyèsí kí ló dé gan àjọ wà lórí àpèrè ni ẹ̀yin lẹ́ẹ̀ máa fi wọ́n joyè ẹ̀yin lẹ́ fi ọmọ Tinubu jọ̀kan lọ́mọ owó tẹ́ gbà ń bẹ̀ ń ọ̀bá ń pín sẹ́nétọ̀ tẹ́ fi joyè náà owó tẹ́ gbà ń bẹ̀ ń ọ̀bá ń pín sẹ́rí eléyìí èmi ní kẹjẹ́ kí n hàn dùn ẹ̀ o ẹ̀yin olóyè ẹ̀ sanwó yo èmi lẹ́sàn fèmí ní kò gbà o ilé ẹ̀kọ́ àgbàlẹ̀ ilẹ̀gẹ́ oyè tó wà lọ́wọ́ mi wò ní kólẹ̀ orí ìyá mi ẹlẹ́kọ̀ọ́ kọ́ lọ́wọ́ ṣàánú wa so àwọn ọmọ Ọ̀yọ́ ní báwọn ti fẹ́ nǹkan wọn nu bó ti tẹ́ àwọn lọ́rùn nu oríṣiríṣi àrà ni làwọn máa ń dáńtà wọn oríṣiríṣi ọ̀bẹ lọ́jọ́ kú erin àlùmọ́jèrè ètè lọ́jọ́ kásárà oríṣiríṣi bàtà lọ́jọ́ mọ́sálásí jímọ̀ oríṣiríṣi bàtà lẹ́nu ọ̀nà síráfù chọ́ọ̀chì wa nu so ó túmọ̀ sí pé kò sí nǹkan tí ò lè tọ̀yọ́ wa èmi ò fẹ́ gbogbo ara ní interest nínú ẹ̀ tẹ́lẹ̀ mo ti rí ṣùgbọ́n mi rò pé gbogbo ọ̀rọ̀ tí bá ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ mi fẹ́ dá sí ju kí n base lórí ìtàn tí mò ń sọ yẹn lọ ìyẹn ló kàn mí gbogbo rọ́tọ́ ń pa ká tú síta ìbéèrè ta béèrè lọ́wọ́ ọ̀rẹ́ wa àárẹ̀ òpùrọ́ tó ló ń pìtàn tó ní òun nìkan ló ń pìtàn kò tí ì sọ fún wa mo rò gbẹ́yìn náà ti bá pàdé nínú fídíò tí mo ẹsẹ̀ release wọ́n ní ẹ mọ̀ bá pàdé ńbẹ̀ ẹ má jẹ́ ń gbà àkókò yín. ẹ̀mí náà tí Aláàfin bá jẹ wọn ó gbé igbá ìwà wá láti Ilé Ifẹ̀ igbá ìwà tí wọ́n gbé wá náà igbá ata náà bàbá gbé so ó ti yáwọn yẹn pé dùgbẹ̀dùgbẹ̀ pilẹ̀ ń mì lókè dùgbẹ̀dùgbẹ̀ náà ní tuntun ń mì lọ́wọ́lọ́wọ́ yìí. I haven't said that. mo bá bí bàbá bá bẹ èèyàn síbẹ̀ kan tán bá bẹ èèyàn bẹ̀ tán bí èèyàn síbẹ̀ ibẹ̀ nílé èèyàn o èmi rò pé ó yẹ kó máa defend Ìbàdàn ni kì í ṣe pé ó yẹ kó máa tàbùkù Ìbàdàn ọ̀gbẹ́ni máa ń yẹpẹrẹ Ìbàdàn gbogbo ìgbà èmi wá wò ó pé ká ní ẹ má jẹ́ ń sọ̀rọ̀ lọ́bẹ̀ kọ́ má dàbí ẹni pé mo fẹ́ kán bọ́ lóyè torí tọ́ èèyàn bá joyè nínú ìlú kan tó wá ń dín agbára ìlú ọ̀hún kù irú ẹni bẹ́ẹ̀ ò tọ́ sóyè irú ẹni bẹ́ẹ̀ ò yẹ lóyè ṣùgbọ́n má bá gboyè lọ́wọ́ ẹ̀ sáwà lágbàá Ìbàdàn gbà lọ́wọ́ Bọ́lá Ìgè ń jò ní wọ́n fi fún bàbá wa Láríwájú Adépọ̀jù àrí aláṣà tilẹ̀ Ìbàdàn wọ́n ìbínú bọ́ Bọ́lá Ìgè lóyè wọ́n gbé fún bàbá wa Ọláríwájú Adépọ̀jù blessed memory kọ́lọ̀ ọ̀dẹ̀lẹ̀ fáwọn èèyàn rẹ̀ pápápá láì gbàsíkò yín ń gbọ́ máa play ọ̀rọ̀ tí ọ̀rẹ́ mi sọ ń gbọ́ máa sọ̀rọ̀ sí n nílò àmì fàágùn pàápàá ńgbà tí n bá wá gúnlẹ̀ ẹ̀yin gan mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí tọ́ láti sọ torí pé clarification wa a gbọ́dọ̀ make torí òní kan torí ìrántí ń bọ̀ lẹ́yìn wa ni pápápá ojú yín ojú re ojú yín ojú ayọ̀ owó lẹ́ẹ̀mọ̀ fi rí ọmọ lẹ́ẹ̀mọ̀ fi gbẹjọ́ God bless you. wọ́n máa ń gbà wọ́n wá ránṣẹ́ káàkiri sí Àwùjalẹ̀ lọ́wọ́ sọ fún wọn pé ẹ̀yin Ìbàdàn ẹbí alágbára. that is ńgbà tí ọ̀rọ̀ Ìbàdàn ò lójú tí tọ̀rọ̀ òun ò gún wọ́n wá ń wọ́nà àbáyọ wọ́n ránṣẹ́ káàkiri. ọmọ mèrò ṣe fẹ́ lẹ́ẹ̀ lágbára ni tẹ́ ẹ bá fẹ́ kí wàhálà yẹn lọlẹ̀ ẹ lọ bẹ̀ Aláàfin Ìbàdàn ọ̀gbẹ́ Aláàfin àṣà Aláàfin wọ́n ti gbàgbé ẹrù tí Àrẹ̀mọ Láwàní kó wá. now ẹ̀yin lè má gbọ́ nǹkan tí òun sọ débi ọ̀rọ̀ yìí ó jẹ́ kó ó ṣàlàyé pé lásìkò kan Àrẹ̀mọ Láwàní láti Ọ̀yọ́ ó kó ẹ̀bùn wá fún wọn nìbàdàn láti rẹ́yìn Kúrúnmí Ààrẹ Ọ̀nà Kakanfò jàyè bí ó dá o ẹ̀bùn rèé o ẹ̀rì ìjẹ́lẹ̀ Kúrúnmí run torí pọ́ tàpá sálàáfin bóyá n tó wá ń gbìyànjú àti sọ ni pé kò yẹ kálàáfin ó fún wọn lẹ́bùn tí wọ́n fi ṣiṣẹ́ tàbí torí ẹ̀bùn tálàáfin fún wọn ó fi dógò tí wọ́n lọ́rùn ni tàbí ó fi ṣe ẹ̀kẹ́ ẹ̀dẹ fún wọn n tó ń gbìyànjú láti proof ń bẹ̀ nìyẹn fẹ́ni tí ò bá gbọ́ sẹ́yìn. meanwhile Aláàfin Adéyẹmí náà tí Aláàfin bá jẹ wọn ó gbé igbá ìwà wá láti Ilé Ifẹ̀ igbá ìwà tí wọ́n gbé wá náà igbá ata náà bàbá gbé so ó ti yáwọn yẹn pé dùgbẹ̀dùgbẹ̀ pilẹ̀ ń mì lókè. Can you imagine? ṣe gbọ́dọ̀ lẹ́nu ẹ̀ because to the best of my understanding there must be retreat láwọn ibì kan ńlá fi pé mọ̀jà mọ̀sálà màkín lójú ogun ẹ̀ ń bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ó yẹ kó mọ bí a sọ̀rọ̀ dé àwọn nǹkan tá a sọ tí ó dogun táwọn ọ̀jọ̀gbọ́n bá ń sọ̀tàn tán wá rí pé àwọn fẹ́ sọ gbólóhùn kan wá ní ẹja fobẹ̀ wọn ní mo fẹ́ ẹja fobẹ̀ báwọn ọ̀jọ̀gbọ́n ṣe máa ń sọ̀rọ̀ nù torí pé gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kọ́ rántí ẹni tó máa gbọ́
ẹni tó mọ̀ gbọ́ kó rántí ẹni tó mọ̀ fi pamọ́, ẹni tó mọ̀ fi pamọ́ kó rántí ẹni tó mọ̀ wá. bí gbogbo bá ti ń sọ̀rọ̀ àwọn èèyàn kan máa ń kọ́ ọ́ lẹ̀, àwọn èèyàn kan máa ń tọ́jú ẹ̀ pamọ́ láti fi ṣe reference. So anybody tó bá ti sọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára ó fẹ́ káyé criticize òun, dandan ni ká criticize ẹ̀. àwa kan wà tó jẹ́ wípé a máa ń tún fèdè kókò, kì í ṣe pé bóyá à ń wá ṣìṣe ẹnìkan káàkiri, rárá o, à wá ṣìṣe ẹnìkan kan o, bí ó ṣe bó ṣe yẹ ká ṣe ńlá ṣe ń ṣe, àti pàápàá torí pé ọ̀rọ̀ wà láàrin àwa méjèèjì. kí ló fi já àwa méjèèjì? ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní sọ̀rọ̀ lórí Ilé-Ifẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní sọ̀rọ̀ lórí Ọ̀yọ́, ṣùgbọ́n àwa méjèèjì ló gbé lérí jù. òun ti mú pa, èmi ti mú pa, òun mú pa Ọ̀yọ́, èmi mú pa Ilé-Ifẹ̀, òun yan bàbá Aláàfin, èmi yan bàbá Ọọ̀ni. so ó ti pín sí méjì already. àwọn ni wọ́n hùwà jàǹdùkú náà, Ọ̀yọ́ ló kọ́kọ́ hùwà jàǹdùkú rí. ọ̀rọ̀ lórí ọ̀rẹ́ mi Òpìtàn ilẹ̀ Ìbàdàn tó pe rẹ̀ láàrin Òpìtàn, lóòótọ́ olóyè nítorí ọba ní máa ń fìyàn joyè, ọba náà ló fi joyè. bó bá bá fìyàn joyè kò túmọ̀ sí pé ẹniyẹn ló dáa jù nínú ìlú tàbí ẹniyẹn lọ́mọ nǹkan ṣe nínú ìlú, ṣùgbọ́n ó ṣeé ṣe kó jẹ́ ẹniyẹn lọ bá rí. tá a bá fojú inú wò dáadáa, ọ̀rẹ́ mi yìí bá jẹ́ Òpìtàn bí kì í bá ṣe fífọwọ́ sọ̀yà tí máa ń fọwọ́ sọ̀yà, tàbí tí máa ń wí pé láìsí òun kò tún sẹ́lòmíì mọ́, náà la fi wá sọ fún un pé irú èèyàn pọ̀ rẹpẹtẹ o, irú Ọlọ́run ọba mi nìkan ni ò sí o. àti pàápàá ká máa sọ̀tàn ká máa fọ́ lálẹ̀, ó jẹ́ nǹkan tí kò fi gbogbo ara bá èmi lára mu. tàbí pé ká nígbàgbọ́ wípé àwa la gbọ́n tán tá a mọ̀ tán, kò tún sẹ́lòmíì tó tún dàbí àwa mọ́. ọmọ ń kan èmi lára, ìsì máa ń bí mi nínú gan. nínú àwọn ọ̀rọ̀ tí ó sọ tí mo ní máa padà mú wá, torí pé mo sọ pé ọ̀rọ̀ pọ̀ nínú òwe láyé àtijọ́ wá níwèé kọ́bọ̀, ní ìsín ọ̀rọ̀ pọ̀ nínú ìwé 1000 ni o. now ẹja sí láwẹ́láwẹ́, because arákùnrin pé rẹ̀ lọ́mọ Ìbàdàn, style ó tún pé rẹ̀ lọ́mọ Ọ̀yọ́. bó ló sì ṣẹlẹ̀ tó bá jọmọ Ìbàdàn? èmi rò wípé ẹnu ọmọ ọgbà ìyá pàdé mọ́. Yorùbá sì ní ó sàtàrí pààlà, ó sàtàrí pòóló, àkọ̀yìn sí ìyá ẹni ò gbọdọ̀ panilẹ́rìn. wọ́n wá ní kò sí alágbàpọ́n kan tí ó bu ọmọ tó bú ìyá tàbí bàbá ẹ̀ lẹ́yìn. kọ́mọ kan ọmọ fi bàbá ẹ̀ ṣe ẹ̀yẹ́ ní ìṣe kọ́mọ bú bàbá ẹ̀, orí báwọn rí báyìí, ìgbàkọ́ báwọn rí báyìí, ẹnìkan wá pé àṣàdánkátà ọmọ tó dáa ni ọ́, bí èèyàn ṣe máa ń bú bàbá èèyàn ni, bí èèyàn ṣe máa ń bú èèyàn ni. rárá o, àwọn tí ó pè lẹ́gọ̀, tí ó pè ń dèdè, tí ó pè lábí ìkọ́, tí ó pè lákọ́ ọgbà, tí ó pè lọ́mọ burúkú, tí ó pè lọ́mọ téèyàn gbọ́dọ̀ fi tọrọ ọmọ ni ó pọ̀ ńbẹ̀. tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé nínú àwọn ọ̀rọ̀ tá a ti sọ sẹ́yìn, ńgbà tó máa ń sọ wípé Ọ̀yọ́ ní Ìbàdàn, Ìbàdàn lọ̀yọ́, á jẹ́ kó yé wípé kò rí bẹ́ẹ̀. torí pé Ìtẹ̀dó Ìbàdàn Ilé-Ifẹ̀ ló ti wá. baálẹ̀ Ìbàdàn Ifẹ̀ ni, baálẹ̀ mọ́yẹ̀ lóyè Ifẹ̀ ni, àti pàápàá àwọn jagunjagun ni wọ́n dó síbàdàn. àwọn jagunjagun wọ́n gbára wọn jọ síbẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti kọ́kọ́ fogun tú Ìbàdàn. wọ́n wá jẹ́ ìyàlẹ́nu pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti ń ṣẹlẹ̀ láàrin Ọ̀yọ́ àti Ìbàdàn. pé bá ní kí ọ̀rẹ́ mi Òpìtàn yìí kó dúró, Ọ̀yọ́ ni ó tì lẹ́yìn. sọ̀rọ̀ rùn kí èèyàn ó sì kọ̀ díta kó máa tọ́ ọ́nú ilé. ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí bá ń bá bẹ́ẹ̀ ẹ̀rí ìwádìí wọn dáadáa o. bàbá yẹn gangan kọ́ ló jẹ́ bàbá yẹn kọ́ ni, wọ́n dọ́gbọ́n wá gbé fún bàbá òun ni, wọ́n mọ bọ́n ṣe ṣàyídáyídá ẹ̀. tòyẹn lè má pé rẹ̀ lọ́mọ Ìbàdàn kó jẹ́ pé Ìbàdàn wọn bí sí, kó má jẹ́ Ìbàdàn by blood. gẹ́gẹ́ bí nǹkan tó ń sọ, ó ní Aláàfin Adéyẹmí ńgbà tó jẹ, kò lábọ́yá Adéyẹmí 1, kò lábọ́yá Adéyẹmí 2, kò lábọ́yá Adéyẹmí 3, because mẹ́ta l'Adéyẹmí. Adéyẹmí àkọ́kọ́ bẹ́ẹ̀ bá gbọ́tàn rẹ̀ dáadáa ẹ rí i pé àwọn èèbó, ìjọba èèbó, wọ́n lè kúrò lórí oyè, wọ́n gbà padà. ọmọ rẹ̀ Adéníran Adéyẹmí ẹlẹ́ẹ̀kejì, ìjọba Awólọ́wọ̀ wọ́n dethrone ẹ̀. ó kọ́kọ́ ṣàtìpó lẹ́kọ̀ọ́, Iléṣà ló ti wá parí àtìpó ẹ̀. mo nígbàgbọ́ pé gbọ́yàn.
so Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta ni bàbá wa tó wàjà kí wọ́n tó jẹ Aláàfin tuntun. Ó wá nígbà tádéyẹmí jẹ pé wọ́n á máa gbé igbá ìwà wá láti Ilé Ifẹ̀. Gbogbo wọn tí wọ́n sọ̀rọ̀ nípa igbá ìwà, ìbéèrè ti wà lọ́wọ́ mi tí mo fẹ́ béèrè lọ́wọ́ wọn tipẹ́tipẹ́. Orí Aláàfin wo ní Ilé Ifẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní gbé igbá ìwà wá? Orí Aláàfin wo ní Ilé Ifẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní gbé igbá ìwà wá? Bóò ni wọ́n ṣe ń gbé dọ̀yọ́? Àwọn ṣe látòrí Àjàká ni àbórí Ṣàngó àbórí àwọn ọba tó tẹ̀lé wọn? Àkọ́kọ́ béèrè nù. Ẹlẹ́ẹ̀kejì, ńgbà tí Ọ̀yọ́ kọ́kọ́ táwọn Nupétù Ọ̀yọ́ tí wọ́n lé Onígbógi lọ sí Onígbógi lọ sí Nupé, ńgbà tí Òfinran ọjọba ta ló fi jẹ́, ta ló gbégbá ìwà lọ fún lójú ọ̀nà Ìgbòho? Egungun ojú tó ń jẹ lẹ́yìn Òfinran ta ń gbégbá ìwà lọ fún? Ìgbòho náà ti jẹ́. Ta ń gbégbá ìwà tiẹ̀ lọ? Ọ̀rọ̀ǹpọ̀tọ̀ níyàn ta ló gbégbá ìwà tiẹ̀ lọ? Ajíbóyèdé ta ló gbégbá ìwà tiẹ̀ lọ? Tẹ̀lá Abísípa ta ń gbégbá ìwà tiẹ̀ lọ? Àwọn Aláàfin tó kù lẹ́yìn ẹ̀ ta ń gbégbá ìwà wọn lọ? Ọ̀nà wo wọ́n fi gbé lọ? So yóò wù mí tí ọ̀rẹ́ wa Òpìtàn yìí tó bá lè bá wa sọ Aláàfin tí wọ́n gbégbá ìwà rẹ̀ lọ, ọba tó gbégbá ìwà ránṣẹ́ sí láti Ifẹ̀, ráùtù tán gbàgbé gbà wà lọ, nítorí ònìkan kọ́ ló sọ. Bàbá kan náà Ọ̀kọlà báyìí, ọmọ Ọ̀yọ́ náà ni, tó náà máa ń kí fatafata báyìí tó bá ti rí kámẹ́rà, tó bá ti rí kinní, tí ó máa sọ̀rọ̀, tí ó máa fọwọ́ sọ̀yà, fọwọ́ tọ́lẹ̀ ẹlẹ́la, ó dà ní pé ó bá Aláàfin àná ṣe díẹ̀. So àwọn ìbéèrè tèmi fẹ́ béèrè nu. Now ó ní Ilé Ifẹ̀ gbégbá àwà wá, ńgbà tí Aláàfin Adéyẹmí ó ṣí tí ó gbégbá, ìgbà àtà ló gbé. Ó náà lọ sọ o pé gbogbo èèyàn ti mọ̀ wípé ìgbà àtà tó gbé dùgbẹ̀dùgbẹ̀ ń fì lókè o. Ó wá jẹ́ ó yé wa pé dùgbẹ̀dùgbẹ̀ tí ń fì lókè ńgbà náà ní tó ń fì lókè nísìn. Dùgbẹ̀dùgbẹ̀ náà ní tuntun ń mì lọ́wọ́lọ́wọ́ yìí, kọ́lọ̀ mọ́jọ ọjà ni ká tètè rí fúnra wa. Ó di wípé ìbínú Aláàfin lórí ọ̀rọ̀ yẹn ló fa ogun 16 years. Ó ní ìbínú Aláàfin ló fa ogun 16 years. Ogun wo la ń pè lógun ọdún 16? Ogun Kírìjì ni. Ìbínú Aláàfin bíi báwo? Àbí ọ̀kánjú Aláàfin? Ìdí ni pé Aláàfin ló rán àwọn ajẹ́lẹ̀ kí wọ́n lọ sí agbègbè Èkìtì ni wọ́n rí gbàsákọ́lẹ̀ wá. Ńbẹ̀ ni wọ́n ti ní mú ìyàwó Fábùnmi Òkèmẹ́sí tí wọ́n ṣe bọ́sẹ̀ sí sojú. Fábùnmi ò wá jẹ́ kí wọ́n lọ lọ́fẹ̀ẹ́, ó yanjú àwọn ajẹ́lẹ̀ tó wá. Àwọn tó rí kó yọ tó padà lọ jíṣẹ́ lọ́yọ̀ọ́ ló bí ogun Kírìjì, torí pé Aláàfin rí gẹ́gẹ́ bí àrífín ló lè kó gun jọ. Táwọn Èkìtì fi resist, Èkìtì nìkan kọ́ ló dá resist o. Inú ń bí Àkókó sí Ọ̀yọ́, inú ń bí Jẹ̀ṣà sí Ọ̀yọ́. Àkókó join Èkìtì, Ọ̀wọ̀ join wọn, Ìjẹ̀ṣà join wọn, ni wọ́n fi pè ní Èkìtì parapọ̀. So brother, kì í ṣe ìbínú Aláàfin ló bí ogun Kírìjì. Ṣé inú bá ń bí èèyàn kan kò lè dédé sọ pé òun nìkan ò lè dédé kógun jáde? Ogun ọ̀hún sì gbóná janjanjan, ìgbàjọ ló lè ròyìn. Torí bẹ́ẹ̀ ni wọ́n fi ṣe bùdó ogun at last. Ogun tán jà fún dídí ọdún 16. Gbogbo àwọn nǹkan wọ̀nyí, ìtìjú àti ìbẹ̀rù àti ìṣojú àánú ló yẹ kó jẹ́ fún Ọ̀yọ́ lónìí. Àwọn nìkan ni wọ́n da gbogbo ilẹ̀ Yorùbá síbáṣìbò. Àwọn nìkan náà da gbogbo aláàmú, àwọn nìkan náà kọ́ ọmọ ìyá wọn tàlẹ́rú. Àwọn nìkan náà ń jayé alábátá káàkiri. Àwọn ni wọ́n gbógun sígbá, gbógun sáwò, gbógun sí kòkò bàbá, gbógun sọ́tún, gbógun sósì. Yorùbá Parapọ̀ TV, ẹ máa gbọ́, ẹ máa wò ó, ẹ subscribe síbẹ̀, ẹ like ẹ̀. Bó bá ṣe ń lọ, àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV, àgbàlẹ́tù ọmọdé làwọ̀.